kìí ṣe Allahu tọ̀dọ̀ tiwa ló ń bú o kìí ṣe Muhammad tiwa ló ń bú Muhammad lẹ́yìn ni wọ́n ń bú kìí ṣe Muhammad tiwa. ṣé bùrọ̀dà tèmi ń sìn tó bá jó níṣẹ̀ṣe torí mo jẹ́ mùsùlùmí mi ní bá ṣe ni ọlọ́run ní àwọn tí wọ́n ń sin nǹkan míì tó yàtọ̀ sí mi ọlọ́run ẹ má bú wọn ẹ pè wọ́n sẹ́sìn ni níjọ́ tí àwọn kan dìde wọ́n láwọn àwọn ní pa ọlọ́run tó ń ṣe wáàsí tó ń bú àwọn olóòṣà jókòó wọn jẹ́jẹ́ wọ́n ń ṣẹbọ wọn ẹ bẹ̀rẹ̀ sí ní bú wọn ẹ bẹ̀rẹ̀ sí ní yẹ̀yẹ́ wọn ẹ bá débi pé ẹ tún gbé ẹlòmíì pẹ̀lú òòṣà rẹ̀ ẹ tún gbé sórí social media àfáà tí ó bá lè báwọn àfáà ẹgbẹ́ ẹ̀sọ́ tọrọ àfáà yẹn ká rojọ́ lọ́dọ̀ ọlọ́run in tó báwọn ò ní nǹkan míì lẹ́yìn rẹ̀ in táwọn náà gbà lọ́lọ́run tí wọ́n nìyẹn tó yẹ kí bọ́ lọ́wọ́ àtàlẹ́bì ṣe wà precious sí wa tó yẹ kí wọ́n bá dákọ̀ àtàlẹ́bì ẹ̀mí máa sunkún ni bẹ́ẹ̀ ló ṣe wà precious sí wọn ẹ bá yé wọn jẹ́ lójú ara yín ẹ bẹ̀rẹ̀ sí ní bú wọn lójú ara yín wọ́n jókòó wọn jẹ́jẹ́ ẹ̀ ń bú wọn ẹ̀ ń búlì wọn ẹ̀ ń búlì àwọn ọmọ wọn ẹ̀ ń yẹ̀yẹ́ wọn wọ́n tún pàdé ní skul tẹ́ bá tún kọ́ wọn ní skul ẹ̀ tún máa sọ fáwọn ẹ̀ tún lálàṣẹ àwọn ọmọ wọn nílé ìwé gbogbo orílẹ̀-èdè wa wọ́n wá bọ́ tàtì yín sìn wọ́n wá ń bú ọlọ́run tí yín lọ́ bú kèje tiwa. mi ò mọ̀ bóyá Allah tí àwọn mùsùlùmí ń sìn bóyá ó pé méjì àbó pé mẹ́ta mi ò dẹ̀ mọ̀ bóyá Muhammadu náà bóyá ó pé méjì àbí mẹ́ta àmọ́ Allah tí àwa ń sọ òun ni Allah tí ẹ sọ pé ó ń sọ̀rọ̀ nínú ìwé yìí ṣìgìdì olúwa ilé Kaaba tó ń sọ̀rọ̀ nínú ìwé yìí àti Muhammadu tẹ̀ sọ pé ó mú ìwé yìí wá àwa ò dẹ̀ bú Allah a ò dẹ̀ bú Muhammadu nǹkan tí Allah sọ òun là ń kà nǹkan tí Muhammadu ṣe òun là ń kà bí Muhammadu ṣe fa ìdí ọmọ kékeré bó ṣe fà díẹ̀ ya bí àwọn àjọ̀nú ṣe bá Muhammadu sùn bí Muhammadu ṣe ní gángangan tó ní fra bí Muhammadu ṣe digunjalè bí Muhammadu ṣe pààyàn òun là ń sọ torí wípé nǹkan tẹ́ ẹ sọ fún wa nígbà tá a kéré ni pé ẹni tí ìwà ẹ̀ dáa jùlọ òun ni òjíṣẹ́ Allah tí wọ́n ń pè ní Muhammadu a wá rí wípé ọ̀rọ̀ yẹn irọ́ ni òun ni àwọn nǹkan tí à ń kà ẹ wá sọ nǹkan kan ẹ ní tí ọ̀rẹ́ yín àbí fámìlì yín tó bá jẹ́ oníṣẹ̀ṣe ṣé kẹ́ wá máa bàjá ni àbí kinní kan àfáà ṣé ẹ ò mọ nǹkan tó wà nínú Quran yìí ni àkókò tá a máa wà yóò máa ti kúrò ní àkókò tẹ́ a máa parọ́ gbogbo ẹ̀ pátápátá ló ti wà ń ta ẹ jẹ́ ká lọ sí Quran chapter 9 verse 5 àti Quran chapter 9 verse 123 ká tiẹ̀ gbọ́ nǹkan tí Allah àti Muhammadu sọ wípé kẹ́ ẹ ṣe fún ẹni tí kò bá kí ń ṣe mùsùlùmí. Quran chapter 9 verse 5 ó ní nítorí náà nígbà tí àwọn oṣù ọ̀wọ̀ bá lọ tán ẹ pa àwọn ọ̀ṣẹbọ níbikíbi tí ẹ bá ti bá wọn ẹ mú wọn ẹ séde mọ́ wọn kí ẹ sì bàdè wọn ní gbogbo ibùba tí wọ́n bá sì ronú pìwàdà tí wọ́n ń kírun tí wọ́n sì ń yan sàká ẹ yàgò fún wọn lójú ọ̀nà dájúdájú Allahu ní aláforíjì aláàánú jùlọ. Àyá yìí ń sọ pé ẹ̀yin mùsùlùmí tó ṣú ọ̀wọ̀ bá ti lọ o kẹ́ ẹ mú gbogbo àwọn tí ò bá kí ń ṣe mùsùlùmí kẹ́ ẹ pa wọn kẹ́ ẹ séde mọ́ wọn. Sísọ máa fi sọ pé lá ilá ilá ńlá wà mo ti gbà láti sin Allah mo ti gbà láti sin Allah ìgbà yẹn lẹ máa tó fi wọ́n lẹ̀ tán bá ti ń kírun tí wọ́n ń yan sàká. Ṣé ẹ rí pé níbẹ̀ yẹn Allah àti Muhammadu ṣe rí pé wọ́n deserve èpè. Ẹ ká tún wá lọ sí Quran chapter 9 verse 123 ká tún gbọ́ nǹkan tí yẹn náà tún sọ. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo ẹ gbógun ti àwọn tó súnmọ́ yín nínú àwọn aláìgbàgbọ́ ẹ jẹ́ kí wọ́n rí ìle koko lára yín kí ẹ sì mọ̀ pé dájúdájú Allahu wà pẹ̀lú àwọn olùbẹ̀rù rẹ̀. Ìtumọ̀ ẹ̀ ni wípé níwọ̀nba àgbà tẹ́ bá jẹ́ olùbẹ̀rù Allah tẹ́ ẹ fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ Allah gbogbo àwọn tó bá súnmọ́ yín tí wọn ò bá kí ń ṣe mùsùlùmí ẹ gbọ́dọ̀ máa gbógun tì wọ́n kẹ́ máa bá wọn jà kẹ́ máa pa wọ́n kẹ́ máa kanra mọ́ wọn. Ṣé ẹ rí wípé ọ̀rọ̀ yìí lẹ́nu Allah ṣe rí pé Allah kò mọ nǹkan tó ń ṣe ẹ̀yin náà rí wípé Allah àti Muhammadu báyìí a ní láti lé wọn kúrò ní orí ilẹ̀ wa. Àwa ò ní kẹ́ má sin Allah ẹ lè lọ sí ilẹ̀ Haúsá kẹ́ lọ sìn ẹ lè lọ sí ilẹ̀ Àràbù kẹ́ lọ sìn ẹ lọ sìn ṣùgbọ́n àlùjọ náà lè fẹ́ wọ̀ ẹ fi àwa ọ̀ṣẹ́ bọ́lẹ̀ àwa la ní ilẹ̀ wa ẹbọ la ti ń ṣe lórí ilẹ̀ wa kẹ́ tó gbé orí burúkú tí wọ́n ń pè ní Islam kẹ́ tó gbé wa. So àwọn nǹkan tó wà nínú Quran òun ni à ń kà a ò bú Ọlọ́run Olódùmarè ọ̀tọ̀ ni Allah ṣìgìdì ni Allah olúwa ilé Kaaba kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Ẹ̀yin èèyàn wa ẹ jí ẹ padà lọ sí ilé yín ìdílé yín ẹ lọ béèrè yìí pé kí ni nǹkan tí wọ́n ń bọ ní ilé wa ibẹ̀ ni agbára yín wà ibẹ̀ lẹ́ẹ̀ ti máa wúre lójoojúmọ́ àwọn wa máa gbé ìwúre yín lọ sí ọ̀dọ̀ Ọlọ́run Olódùmarè. Ṣe rí Allah
kẹ́ ẹ fi gbogbo ayé yìí kẹ́ ẹ fi sìn òfo ni o ọjọ́ kejì ọjà irọ́ lásán kò gbọ́ èdè Yorùbá òfegè ni ṣìgìdì àwọn ọmọ Lárúbáwá ni ẹ jí ẹ má sùn ẹ padà lọ sí ilé yín nǹkan tí wọ́n bá ń ṣe ilé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè èrè lásán ni paracetamol 10 naira ó lágbára ju Allah lọ mo sọ yìí mo dúró ó dìgbà. This is Oodua TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.